judgment gbogbo game tó ń play yìí ilé ayé lásán ló mọ̀ nǹkan tó dẹ̀ fún ní opportunity àti máa lẹ́nu tó sì níyẹn torí pé Sheikh Korede Yunus wọ́n dàpọ̀ mọ́ Ọlọ́run ọba wọ́n fi sílẹ̀ fún Ọlọ́run kó ṣèdájọ́ láàrin àwọn àti ẹ̀ tó bá ti lo agbára títí ayé mi promise yín pé kò ní sọ̀rọ̀ yìí mọ́ tó bá rí pé wọ́n ti lo ọwọ́ ìjọba lé lórí kò tó ẹrú tó máa sọ̀rọ̀ yìí mọ́ so tó ẹrú kó sọ̀rọ̀ Abibu Mọ́ríkàsì mọ́ Sheikh kò tó bẹ́ẹ̀ so tó ẹrú kó sọ̀rọ̀ àwọn bàbá tó máa ń ṣépè fún tó máa ń pẹ̀yìn dìde ṣó lè ṣe mọ́sìn ọjọ́ tó bá ṣe é ṣe ibi tó ti ṣe lénìí kò ní dúró síbẹ̀ in another 30 minutes tó bá ti ń parí ẹ̀ kò ní í ṣe mọ́ kó lọ ṣe nínú mọ́tò ó dẹ̀ gbọ́n pálí ẹ̀ pẹ́ kó sá lọ sí ìlú òyìnbó lójú ọlọ́mọ òtó gbogbo tó ń ṣe pátápátá tí Sheikh Korede bá ṣe tán bá ní sùúrù tó ṣe faradà nítorí títí Ọlọ́run bá Allah Saidi kò kí ń ṣe pé bóyá wọ́n stupid o kò dẹ̀ kí ń ṣe pé bóyá ó jẹ lọ ẹnu ẹ tó ń jò lebelebe yẹn Allah dúró díẹ̀ ká má lo èdè àgọ̀ táwọn Yorùbá máa ń lò ní tó máa ń ní Ọlọ́run lúgọ̀ Ọlọ́run lúgọ̀ Ọlọ́run fi ẹ ó ń wù ẹ níran pé kó bó aṣọ òun kó o ṣe máa lẹ́nu ẹ lọ òun bọ̀ wá pàdé mi Saidi Shittu ó parọ́ olè mọ́ wọn ìgbà tí èyí tí ẹ mú ẹ tí a fi ẹ sílẹ̀ ìgbà ẹ ló ṣẹ̀ṣẹ̀ ń backtrack gbogbo bó ṣe ń twist yẹn òun twist yẹn later Saidi gbogbo àwọn oníbídíà àwọn Ikhwani tí wọ́n ń pariwo Kamaru olè Akorede olè Saidi ibo ló fẹ́ fi yẹn sí ibo ló fẹ́ fi sí sórí gbogbo àwọn yẹn àwọn náà máa Sheikh Korede wọ́n máa ní lọ́ọ̀kì o wo iṣẹ́ olóore tó ti atara tó fẹ́ yẹpẹrẹ wọn tó tún ẹ̀san ọ̀pọ̀lọpọ̀ tó tún kú bá wọn bàbá yẹn tó wá lọ kó ìfà lórí ọ̀rọ̀ yẹn because inú kan fi gbàṣẹ olóore ọ̀kan fi kó ẹ̀ṣẹ̀ wọn ìkan máa ṣẹlẹ̀ nu méjèèjì Saidi àìmọye orí social media náà ti ń pè wọ́n ní olè tí wọ́n àdẹ́já olè látara pé ìwọ dá ọ̀rọ̀ burúkú yẹn sílẹ̀ ǹjẹ́ o jáde tó bá tiẹ̀ mọ̀ pé o kì í ṣe nǹkan tó sọ nìyẹn ǹjẹ́ o jáde kó wá clear pé wọn kì í so lé o ǹjẹ́ o jáde kó wá sọ ó máa rí ó máa mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bọ́ọ̀yì Ikhwani tó máa ń parọ́ yìí Abdulrahman Alálùbọ́sà táìtù tó máa caption tó máa fún ọ̀rọ̀ ẹ̀ mà nìyẹn pípé àṣírí ti tú Sheikh Korede collected Ikoyi prison body Saidi tó bá tiẹ̀ jẹ́ pọ́n tiẹ̀ parọ́ mọ́ ẹ̀bọ impression tó kéré ìtọ́kàn àwọn èèyàn òun nìyẹn ǹjẹ́ o jáde kó wá túbá lórí ẹ̀ Saidi number one ta ló fíìdì wọn ní àwọn information ọ̀rọ̀ yẹn tóun gangan ò lè jáde sí àbúrò àwọn bẹ́ẹ̀ gbà kan sign agreement. Ta ló fíìdì ẹ̀ Sheikh ẹ dápọ̀ ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àáfà àti tiẹ̀ Saidi lórí ọ̀rọ̀ tí wọn náà mọ̀ sí òun màlúù máa ń fínná sí ọ̀rọ̀ àwọn Ikhwani kí wọ́n máa arrest àáfà kan láìpẹ́ yìí ibi táwọn yẹn gan ò fẹ́ gbọ́rọ̀ yẹn dé àáfà àti tiẹ̀ Saidi tó wọ́n mọ̀ sí òun màlúù máa dúró síwájú tó ń rúná sí ọ̀rọ̀ yẹn tó ń ta epo tó ń fi ilẹ̀ pé ẹ má gbà fún ọlọ́pàá ní o ẹ fọlọ́pàá mú ó dẹ̀ ń bá wọ bẹ̀bẹ̀ kan má fọlọ́pàá mú wọ òun dẹ̀ ń finá sí ọ̀rọ̀ kan fọlọ́pàá mú èèyàn kan Saidi àtọjọ́ tí mi ti gbọ́ lẹ́nu àáfà ẹ̀ tí mi gbọ́ ni wípé òun play fídíò burúkú kan tó against Sharia Islam ní orí péèjì ẹ̀ àwọn èèyàn wá fẹ́ pa ẹ́ sí àkíyèsí o ò gbé kọ́ wọn òun sá fún wọn wọ́n wá pe àáfà ẹ̀ wọ́n wá ń call attention àáfà ẹ̀ sí àáfà ẹ̀ wá rọ́bì ìṣòro wọn ó ní ẹ fi sílẹ̀ ó ń defend mi ní àáfà ẹ̀ pa Sharia rẹ̀ ó dijú tán pátápátá lórúkọ pé ó ń jà wọn bá tẹ Sharia àmọ́lẹ̀ kò ní anything to do with it Saidi àti ọjọ́ yẹn ni mi ti mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run kọ́bọ̀ kò sí nínú ọkàn ìmúra ní ẹlẹ́yà àtọjọ́ yẹn ni àpọ́nlé tí mi ní fún ti tán kékeré àpọ́nlé kékeré tó kù tí mi ní fún àtọjọ́ yẹn ló ti tán yàtọ̀ sí pé irọ́ ńláńlá wá ń jáde lẹ́nu ẹ̀ lórúkọ pé ó ń bínú sí èèyàn tó yẹ kí àáfà oníṣúná àáfà olùmọ̀ kó máa dáadáa pa irọ́ nítorí pé ó ń bá àwọn èèyàn jà Saidi Shittu day of judgment àwọn tó ń pe Sheikh Korede ní olè yẹn ní ẹ̀yìn ìgbà tán bá ń kó ẹ̀san ìwà wọn àwọn náà tó wá máa bí Ọlọ́run ọba kó lékún ìyà tó máa ṣẹlẹ̀ lórí tiẹ̀ náà wọ́n á nítorí pé wọ́n lù mislead àwọn á bí Ọlọ́run pé kó dọ́bù ìyà àti tiẹ̀ on the day of judgment Saidi
bó o ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn náà nìyẹn tó ló ti reserve bóyá bíi mi bóyá 50 million or 250 million tó fẹ́ fi bá àwọn èèyàn fa wàhálà tó fẹ́ fi ṣeré pẹ̀lú àwọn èèyàn Saidi wàhálà 250 million yẹn wàhálà yẹn orí ibo ló padà wá bá ẹ àwọn ọ̀nà pé ìwọ tó yẹ kán ti gbé kó o má tiẹ̀ kán fún ẹlẹ́wọ̀n gbére ọ̀kan dá ẹjọ́ ikú fún lórí ìwà ìparọ́ mọ́ ẹni ìwọ náà lẹ́nu òru fẹ́ gbéyàn ìbá wọ̀ nígbà yẹn ìbá wọ̀ ní ó máa gbé ara wọn Saidi ilé ẹjọ́ tó wá gbéyàn lọ láti bí ìgbà yẹn ó máa lè fẹsẹ̀ kan bẹ́ẹ̀ torí wípé o mọ̀ pé bó ṣe wà yẹn ẹsẹ̀ yárò lọ́rùn ẹ tó bá yọjú lọ́jọ́ kan ò ní ríta mọ́ láyé Saidi yàtọ̀ ọ̀run ẹ létí sórí petition àwọn bench warrant bíi 4 àbí 5 tó ti wà lórí ẹ àwọn petition tó wà ní orí ẹ tán ti ṣètò sílẹ̀ ọjọ́ tí Ọlọ́run bá ní kí èṣù ṣe ẹ kan gba ẹ mú káì Saidi wàá fi ọjọ́ tó ń bí ẹ wàá fi kábàámọ̀ so ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ òṣì pé o fẹ́ máa ṣẹ̀rù bá àwọn èèyàn pé owó kan wà ó fẹ́ gbéyàn bóyá àsìkò tí ọ̀rọ̀ kéèsì ṣe ọ̀rọ̀dín tó mọ̀ lọ́rọ̀ yìí bóyá àsìkò tó máa bẹ̀rẹ̀ nílé torí ọ̀ràn tó máa ń rùn lórí ẹ̀mí mú adviser ọjọ́ tọ́lọ́run ti ní kí ṣàìtàn gba ẹ mú àwọn tó máa ń fún ẹ nímọ̀ràn òdodo tó o ti kọjú ìjà sí wọn ọjọ́ yẹn ló ti wà vulnerable Saidi ta ló ń advice ẹ àbúkan halẹ̀ ni ìwọ kò halẹ̀ ó mà ti ṣe pé tóun bá ṣe kọ́lọ́run ṣe kinní kan fóun. Ọlọ́run á ṣe fún bó ṣe máa ń ṣépè fara ẹ̀ nìyẹn Saidi ìwọ tó rẹ ti di ọ̀rọ̀ ẹranko ẹ̀mí tí ò sí lánàá ìwọ lẹ́nu ẹ bá ṣe wọ̀ ní lọ́jọ́ kìnínní àná náà ìwọ náà fẹ́ gbéyàn ìwọ sheik ọ̀bọ yìí ní láti bàtí tó ti ń ṣépè fún òun ti ọ̀rọ̀ ẹ ti dọ̀rọ̀ ikimọ̀ wàlímọ́wí sọ̀tà asana sheik bọ̀bọ̀ yìí sì ń ṣépè fún àwọn sàlàfíà wọn ikimọ̀ tó ń pariwo kò ní kò ló ikimọ̀ kankan irọ́ ló ń pa o àná àbí ọjọ́ wo program tó ṣiṣẹ́ lánàá àìmọye ìgbà tó ń rí fáṣà àwọn kan aṣọ àwọn wèrè Saidi ó wá ń ṣépè pé tó o bá ṣàbòsí. kò ṣàbòsí o. bàbá wa ṣàánú bọ́ èyí pẹ̀lú gbogbo ìpè tó máa ń ṣe fún ara ẹ̀ ó dẹ̀ ń ṣàbòsí. àbòdé ló ń ṣe kí ṣàbòsí. àwọn tó ń pè ní wèrè àwọn tó ń pè láwọn ọmọ wèrè àwọn ọmọ kìnìún yẹn ṣé ikímọ̀ ni wọ́n ní kímọ̀ kí ló ń lò fún ṣé wàá sí ló ń ṣe yẹn tó òun ṣe fún fẹ́ ká òun expect káwọn náà gbọ́ nǹkan tó sọ. Allahu Akbar Saidi tí ìparun ẹ bá máa dé tán sórí lè yẹpẹrẹ tí Lizzy tó fi ẹ ṣe ìyẹpẹrẹ yẹn kékeré báyìí ni brother kan believe wípé gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí yìí Ọlọ́run tí ì dí pẹ̀lú ẹ̀ rárá wọ́n ní flash lásán lọ́lọ́run kan fi hàn because brother yẹn ni ọjọ́ tó ti ń dipò ń ṣépè fún àwọn tí wọ́n ní nǹkan kan ṣe nígbèsí ayé ẹ̀ lórúkọ pé ó ń dìfẹ́ǹdì ajimuran wọ́n ní ọjọ́ yẹn ni ẹ̀rù Ọlọ́run bá ti bá wọn bàbá wa Murtado mímọ bóyá dídò pọ̀ ní abọ́ládò bàbá yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Saidi Imran ẹlẹ́ àparọ́ mọ́mọ́ wọ́n dẹ̀ clear ọ̀rọ̀ yẹn Saidi àtàwọn ọmọ ẹ̀dẹ́ ń pe bàbá yẹn ní alábòsí sálàfin náà ó dẹ̀ ń ṣépè fún wọn Saidi gbogbo àwọn àfáẹ̀sìn tí wọ́n á ṣe nǹkan kan nípa ẹ̀ tó ṣépè fún tó lé ayé wọn ò ní dá tọmọtọmọ tìrantìran Saidi àwọn yẹn ń kọ́ táwọn yẹn náà ṣépè fún ẹ ṣé bó láwọn kan ló ń ṣépè fún ẹ ló fi ń ṣépè fún ẹ táwọn yẹn ṣépè fún ẹ ṣíṣe kọ Abdulgani Juma sọ ṣépè fún ẹ sọ ṣépè fún ẹ àáfà Sheikh Kamali Ibrahim sọ ṣépè fún ẹ ṣé Buhari ṣépè fún ẹ Sheikh Abdulhakeem tó ń pè ní Kutubu ṣé Kutubu lórúkọ wa ṣé bá kọrẹ́ẹ̀tì Kutubi ni wọ́n ń jẹ́ ṣé wọ́n ṣépè fún ẹ tó bá pè é ní Sheikh Shaitan Sheikh Shitu wàá gbẹnu sókè wàá máa sunkún àbí tó bá pè é lọ́mọ àjọ bàbá ajíwáyàká wàá náà ń pè é ní pèpèpè wọ́n pè é lé ọmọ yẹn oúnjẹ ajípa ńlá anìkan máa pè é bẹ́ẹ̀ mọ̀ òun sun ẹkún bọ̀ ìwọ́n lè máa pè é lólógbò dúdú ìyẹn wà òkè ń tiẹ̀ wàá wá dọ́gbọ́n máa sọ wàá máa ní àbíkí ni mí múlùkọ́ tó ń jẹ́ o bọ̀ wàá ṣáà kọ́kọ́ make sure kò tiẹ̀ kọ́kọ́ sọ náà Saidi ṣé ìyẹpẹrẹ kọ́ nìyẹn ṣé wàá sí lóun ṣe yẹn kó máa pè yàn ní àwọn àrùn pa àwọn tó ń rùn àwọn tí ò lówó àwọn tí à ń jẹ àwọn elébi wá sí nìyẹn o yẹpẹrẹ wọn o dẹ̀ ń ṣépè pé tó bá ṣàbòsí kọ́ náà kó káyé ẹ̀ parẹ́ bí o parẹ́ o dẹ̀ ń ṣàbòsí Ọlọ́run aláì nínú tíráàpù èṣù tó kó ara ẹ̀ sí nítorí ayé torí àdáadáa ayé yìí ayé òun náà ló wá rí yẹn náà
wà ní ìfọ̀kànbalẹ̀ tọmọ ẹ̀dá ènìyàn ní. Orin tá a kọ fún ẹ ní Ọlọ́run ló mọ iye ọdún yẹn tá a ti kọ fún ẹ pé mo fẹ́ ṣàyé mo fẹ́ ṣe dúró níyàn Saidi Shittu ìwọ nìyẹn o ayé nìyẹn o kò sì máa ṣe lọ ṣe rántí pa ti kọrin yìí fún láti ìgbà tó bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ òun náà ló ṣe inú wàhálà àjàkà ẹ̀ náà ni ó yí lẹ́nu ọ̀rọ̀ ó ṣe àbòsí fún orí èyàn ó yí lẹ́nu ọ̀rọ̀ káàtì ẹ̀ gbá ń tó sọ pé a ṣe ẹ gbọ́ jẹ́ ká gbà pa a ṣe ẹ gbọ́ àwọn tó wá ń pè wọ́n ní 419 tó ń pè wọ́n ní olè ǹjẹ́ o ti yọ ara ẹ kúrò nínú ẹ̀ pé o lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹ̀ o ò pè wọ́n bẹ́ẹ̀ o wọ́n à ń ṣe bẹ́ẹ̀ o ǹjẹ́ o ti make clarification pé nǹkan tí àwọn Salafi 1990 ń sọ yẹn o bọ́pá bọ́sẹ̀ ń bẹ́ẹ̀ o nítorí o dẹ̀ sọ o túbá lórí ẹ̀ o ò sọ o ò túbá o kàn play game pẹ̀lú ẹ̀mí ara ẹ̀ o wá fi pé a stupid Saidi ṣe merely looking at us gan ṣe o ò mọ̀ pé Ọlọ́run gbọ́n wa jù ẹ lọ ọpọlọ ẹ pátápátá under àtẹlẹsẹ̀ títí wa ló wà ṣé irú ẹ ló fẹ́ da ọ̀rọ̀ nù máa wà lọ́wọ́ Saidi o tú bẹ́ẹ̀ oníṣúná máa ń gbọ́n ni àwọn tó ń tẹ̀lé àwọn àfáẹ́sì tó ń jẹ́ listener tó ń jẹ́ student wọ́n máa ń gbọ́n ni wọn kì í gọ̀ àwọn oníbíríà àwọn olùtẹ̀lé ìkwáni àwọn olùtẹ̀lé onífẹ̀ẹ́nú wọ́n máa ń gọ̀ níbi títí ẹ̀ rísìn tó lè fi da ọ̀rọ̀ yìí rú mọ́ wa lọ́wọ́ nìyẹn Ọlọ́run Allah ẹ̀ o ìwà bí Allah irú àdánwò tó dé bá ọmọ Saidi yìí Ọlọ́run má fi kàn wá o Ọlọ́run má fi kàn wá o má torí epo máa fún wa ní ayé má torí epo máa fún wa ní arísìkì kó wá gba ayé àti àlùkìyámọ̀ lọ́wọ́ wa o má ní ká padà di alábòsí o lẹ́yìn tó ti jẹ́ ká má kábòsí ò dá o torí pé Saidi ti padà di alábòsí Sheikh Saidi tí èmi mọ̀ irú àsìkò yìí ń gbà kan ó máa túbá ojú òní ti ẹ̀mí ìgbéraga ò ní wọ̀ mi gbọ́dọ̀ túbá o torí mi ìfẹ́ rẹjọ́ wájú Ọlọ́run o kọ́lọ̀ wá fìyà jẹ mí ìlẹ́mi ìyá Ọlọ́run Saidi ìgbà kan máa túbá bọ́ǹsìn tútúbá yẹn ó ti ní lára gan ẹ̀mí èṣù ti gbé wọ gidigidi kan kó pa irọ́ kó ṣépè fara ẹ̀ kó ṣàbòsí kò ní anything to do with him as a matter of fact Sheikh ìgbà tẹ́ ẹ bá ń sọ fún pé kó bẹ̀rù Ọlọ́run gan lágbára máa ń gbọ̀n sí pé no mi nígbà Ọlọ́run kó bá ṣe wà lọ́nà kí Allah kó ṣàánú fún wa Ọlọ́run bá wa sẹ́yìn ní ẹ̀sùn lórí Sheikh jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair kí Ọlọ́run bá kó bá wa san brọ́dà wa bá wa Lincoln kúrò bá san wọ́n lẹ́sùn lórí kó torí pé àwọn àdúrà tí wọ́n ṣe yẹn àwọn àdúrà tó wà very very important ni so ó wà very very important fáwa ó sì wà fún Saidi Shittu náà ọba Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàánú ẹ̀ kó jẹ́ kó lè ronú pìwàdà kó mọ̀ pé àwọn tá à ń tó ń ṣàkíyèsí lé lórí àṣìṣe ni so kó yé máa tó máa ṣe àwọn agbájá tí ò ní mí nì so kọ́ lọ́ba Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa inshallah ní ẹ̀ẹ̀kan sí kó tó di pé a máa lọ fún àwa tá a bá fẹ́ bá wa dá sí ètò náà so kí a bá wa fi ohun tá a bá fẹ́ bá wa fi dá sí kí ètò náà tún lè máa lọ bí a ṣe fẹ́ ọlọ́ba kó ṣe dáadáa fún oníkálukú inshallah àádùn síbí báyìí hadha wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.